àlùbáríkà tí ọba mi tó fún wọn. Ọba wa ṣé ò báyò láti òkè ní. Àtọ́lọ́ lọ́wọ́ dára kọ́ ọba náà. Inú mi dùn lónìí bọ́lá ní kí n rí bàbá jẹ́. Bàbá lè rúbú. Àfànẹ́bí wa Muhammad. Bàbá lè rúbú. Ìjà ìrì mórí Sẹ́línà. Bàbá lè rúbú. Ìjà ìrì mórí Sẹ́línà. Mákà. Bàbá wa Mákà. Bàbá lè rúbú. Àwọn tí wọ́n ṣe àkàlẹ̀ ń gbọ́dọ̀ fúlẹ́ẹ̀nì. Bàbá lè rúbú. Mákà kàkàkàkà Mákà. Bàbá lè rúbú. Mo rò bẹ́ẹ̀ fa ń tọ́jú bẹ́ẹ̀ lọ jáde ni. Bàbá lè rúbú. Ìjà ìrì mórí Sẹ́línà. Bàbá lè rúbú. Ìjà ìrì mórí Sẹ́línà. À ń sọjọ́ bí ànábì Muhammadu. Ẹni ó bá yóò bá ànábì tí ò ní tán. Tó o bá tó máa ń kan sáásá ànábì tí ò ní bàjẹ́. Tó o bá tó wá bá ń dìde fún ṣe olóhùn Muhammadu ò ní bàjẹ́. Ẹ jòkó. Láàrin ìṣẹ́jú kan sí méjì, kí n wí gbólóhùn kan kí n máa lọ. Ànábì wa Muhammadu. Bàbá wa ni ìmáàmù olólùbọ̀. Wọ́n náà wọ́n ń gbádùn ní púpọ̀. Bàbá tó ń wà láì. أعوذ بالله من الشيطان الرجيم. نون أجونا وكو والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. Ẹni ọlọ́run bá ń bẹ̀ láàrin kó bá ń pariwo Allah. Ẹ̀rí àwọn bàbá wa tí wọ́n ń jẹ òkó yìí. والقلم وما يسطرون. Ìwà nábì ni wọ́n mú. Sallallahu alayhi wa sallam. Òun ni ọlọ́run fi ní kí ẹni wọ́n máa ṣẹ́kù. Gbogbo ẹni tí ń bá ń jẹun ànábì, tí ń wọṣọ ànábì, Sallallahu alayhi wa sallam. kódà tí ń tó ń kọ́ṣẹ́ ìrìn ànábì. Sallallahu alayhi wa sallam. Tá a wá wá ìwà ànábì tì lára rẹ̀, ó tó wò ní kalẹ̀ kò sì ní kalẹ̀. Ma anta bi ni'mati rabbika bi majnun. وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. Ànábì ló ní déédéé. Innaka la'ala khuluqin azim. Bí bàbá wa lérùkú náà ti máa ṣe déédéé. Wa innaka. Gbogbo ẹni tí ń máa ń lóhùn kọ́ sí ànábì àbí tí ń jẹun ànábì, ọkùnrin ni obìnrin ni, tó o bá ti máa ṣe déédéé níbi tó lóhùn tó ọ sí rádaràda ló ń ṣe, òṣì ló ń ṣe, ò tí ì kọ́ sí ànábì, ò tí ì níwà ànábì. Innaka la'ala khuluqin azim. Wa innaka la'ala khuluqin azim. Ẹni ọba yóò bá ànábì ò ní sunkún mọ́. Innaka la'ala khuluqin azim. Ànábì wọn bẹ lógun Bádàrí ìjọ kan. Wa innaka Sallallahu alayhi wa sallam. la'ala khuluqin azim.
tó sáfù wọ́n ń bẹ lógun Bádàrì gbogbo wa nàmọ́ bí ogun Bádàrì bó ti tó ìjọba wí gbogbo àwọn sàábé tẹ́jẹ́ sàábé ànábì. Sallallahu alaihi wasallam. gbogbo wọn á tó bá a ti máa ṣe zikiru lànfààsì yẹn ànábì wa mú pọ̀pá kan lọ́wọ́. Innaka. bí irú àwọn pọ̀pá àwọn bàbá yìí. látara ànábì. Sallallahu alaihi wasallam. ni wọ́n ti kọ́ ṣe ká mú pọ̀pá lọ́wọ́ báyìí. Innaka la'ala. Ntí òye ọ tó máa wò pé kí ni wọ́n fi pọ̀pá ṣe ànábì ló ní kó mọ́ kó di gàárì pọ̀pá lọ́wọ́ báyìí. Olùkíní àbí. ànábì wa ń to sáà fún àwọn sàábé. Innaka. Bẹ́ẹ̀ ti tò lélẹ́yìí. ànábì ń tò wọ́n. ànábì ń tò wọ́n. láàrin pàtó ànábì ń tò wọ́n yìí. La'ala olùkíní àbí mi wa innaka la'ala. Innaka. Bùnú Gaziya. La'ala olùkíní àbí mi. Ọlọ́run ní kó wọ́n yọ kò díẹ̀. Innaka. Sàábí tá a wí Sawad. La'ala. Láàrin bàtà nẹ́bí fi pọ̀pá yẹn tó wọ́n pé ẹ má jẹ́ kí sáfù yẹn owó. Allah. Mo rò pé pọ̀pá ó ṣe ọlọ́run bá kan ọkàn ọ̀rá kan ní ipò. Sallallahu alaihi wasallam. Ẹ yóò náà yìí wọ́n. Innaka la'ala khuluqin adhim. Lẹ́ẹ̀kan ní sàábí yìí bá sọ̀rọ̀ sókè. Wa innaka. Ó ní ya Rasulullah. Wa innaka. Awja'tani ya Rasulullah. Wa innaka. Ó ní ìrìnsì ọlọ́run àkèyí tó ṣe lónìí yọ̀ọ̀dà. La'ala. Lẹ́nu sàábí yìí. Àdáyé bá ní kí ni mo ṣe. Àkọlẹ̀ ti fi pọ̀pá yín tí ń bẹ lọ́wọ́ yín ẹ ti fi kàn mí nínú. La'ala Ẹ ti fi ṣòun léṣe. khuluqin azim. Wa innaka la'ala. Khuluqin azim. Ànábì bá ní gbogbo àwọn sàbí bá dákẹ́ wọn bá wò báyìí pé Wa innaka. sàwádìí yìí máa ní àyà púpọ̀. Wa innaka. Ànábì náà lọ bá sọ̀rọ̀ báyìí. Wa innaka. Ọlọ́run ti sọ tóun fẹ́ sọ ẹ̀yin náà lè sọ pé déédéé ló dáa kí yẹn máa ṣe. Ẹ ti fi pọ̀pá ẹ ti fi na ikùn mi. Nǹkan wọn ó sì ṣe ní sinmi pé kó wọn gbẹ̀sán. Wa innaka. Ẹ̀yin ìyàwó Yorùbá Ànábì mọ́. Khuluqin azim. Ànábì ní sẹ́sàn ló fẹ́ gbà ọlọ́wọ́ gbẹ̀sán o. Wa innaka. فرفع النبي صلى الله عليه وسلم ثوبه. إنك Ó لعلى. ṣe ọlọ́run ká kójọ wọn lónìí. إنك لعلى. Ànábì bá tàkìtì aṣọ wọn. إنك لعلى خلق عظيم وإنك لعلى خلق عظيم. Ànábì bá gbé pọ̀pá wọn fún báyìí. إنك. Pọ̀pá tí ń bẹ lọ́wọ́ ń ṣe ọlọ́run. Ànábì gbé fún. إنك. Ànábì ní ọ̀yàtọ̀. Torí déédéé ọlọ́run fi dá mi kalẹ̀. إنك. Ọ̀yà nítorí o fẹ́ ṣe ntẹ́mi ṣe fún ọbẹ̀ ọlọ́run fẹ́ ṣe tiẹ̀ padà. Ọ̀yà bísímìlà. لعلى خلق عظيم. Sàwádùn ọ̀dákẹ́. Sàwádùn náà wọ́n bẹ̀rẹ̀ sẹ́kẹ̀ tó wí tẹ́lẹ̀tẹ́lẹ̀. إنك. Àmọ́ ẹ jẹ́ sọ fún yín kó yẹ yín dángájíá. Ẹ̀yin ọ̀dà wa ń ṣe ọlọ́run. إنك. Inna alayka qamisun wa inna alayya qamis. إنك. ورفع النبي صلى الله عليه وسلم القميص. خلق عظيم وإنك لعلى. Onígbà tẹ́ fi pọ̀pá ọkàn mú nínú ọwọ́ wọ aṣọ kankan o. Èyí wọ aṣọ o. Lẹ́ẹ̀kan náà Ànábì bá tó bọ́ aṣọ wọn. Ṣé ọ̀fẹ́ nù? Yorùbá Ànábì kó dùn lọ́wọ́. Ànábì ti bọ́ aṣọ wọn báyìí. Sàwádùú bá ju pọ̀pá wọn bá gbé fẹ́lẹ̀ kẹ́lẹ́kẹ́ náà. Ní Sàwádùú bá di máa Ànábì. Sàwádùú ti di máa Ànábì. Sàwádùú bá bẹ̀rẹ̀ sí ní pọ́n ipò Ànábì là. Ló bá ń kí sí Ànábì. Ló bá ń kí sí Ànábì.
wò báyìí pé ẹ̀sán ló lọ́ọ́ fẹ́ gbà egbolo tó wá gbà yọ̀ yìí. Wọ́n sọ fáwọn ìyókù àtànábì pé ó ní bẹ́ẹ̀ ni. Ẹ̀yin tẹ́ ẹ̀ já yìí. Ogun bá dá yìí láwọn òun ọ̀rọ̀ pé òun ọmọ bóyá òun délé láyọ̀ àbáwọn ò ní délé mọ́. Ọgbọ́n tó ń dá yìí gbọ́dọ̀ ń bá ló tán lónìí ó ti tán náà nì. Ọlọ́run ti ní kára àwọn ó kára Nábì Muhammad. Onítorí ẹ̀ lòun fi ṣe tóun ṣe òun lẹ́sẹ̀ pé tóun gbà lọ́wọ́ Ànábì. Àwọn ará Nábì mọ́. Wọ́n lọ sẹ́tulẹ̀ àǹbíyá yìí. Àwọn afáà làrólé Ànábì láwọn afáà gidi ní òkè sáwọn afáà gbùdùgbùdù o. Nínú àwọn afáà gidi nínú àwọn bàbá wa gidigidi mo wà ní Àbújá ní òní. Bàbá wa Imam National Mission Ansarudeen. Sheikh Abdulrahman Ahmed. Wọ́n wá ń sọ fún mi, wọ́n wá ń sọ̀rọ̀ bàbá fún mi. Wọ́n wá ròyìn bàbá fún mi báwọn rí pé wọ́n wá mọ́sálásí lọ́dọ̀ mi mo ní bẹ́ẹ̀ ni. Wọ́n ní bàbá tí ì jáde. Onídìkan bàbá wa wà, ṣé ìsàlátì ni wọ́n wà? Ẹ pariwo ṣé ìwù ni? Mo wá rí bí gbogbo àwọn tá a wà lára bàbá, ẹ má jẹ́ àwòrán tó ẹ lọ. Opportunity ni o. Pẹ̀lú sísẹ́kù tó lọ ń sẹ́wọ̀n kù fún wa. Torí lómi ó wà ń bí ìmọ́lẹ̀ yóò tún mọ̀ sùn. Bẹ́ẹ̀ má sì lè sùn púpọ̀ jù níbi ìmọ́lẹ̀. Nígbà tí wọ́n bá jí inú òkùnkùn náà ni ó jì sí. Kí ni àwọn bàbá gbójú lé? Ànábì ni. Kí ni jẹ́ wọ́n máa dùn orí dùn owó gbogbo Ànábì ni? Mo wá rántí gbẹ́tẹ́ pé bàbá wa mẹ́rin jẹ́sì. Ní títì yìí náà ni. Lórúkọ náà. Ní 2016. Èmi tí wọ́n jáná sí njọ́ náà ni. Èmi ọmọ sí àná náà ni mo tún wá di ọmọ lórí fún bàbá. Wá sínú ni, wọ́n fojú dí èèyàn lónìí. Wọ́n fojú pààyàn rẹ lónìí. Ẹni tó fojú bí tó fojú parẹ́ lónìí wọ́n bọ́ òun ní ọ̀sán àwọn ọmọ rẹ̀. Bọ́ọ̀ bá lọ ojúkójú kan mọ́ ọmọ ọlọ́mọ lónìí, wọ́n fọ ojú ọmọ tiẹ̀ ni. Bọ́ọ̀ bá mọ ìkó kan ọmọ ọlọ́mọ tí wọ́n fi sọ́dọ̀ rẹ lónìí, ìrìn ni wọ́n nà tiẹ̀ níta gbangba. Dédé ni ẹ ṣe. Ìwọ́n mọ̀ ẹ́ bá. Ìwọ́n ná sunjọ́ náà yóò sunmi lára yìí rẹ̀. Lóru àwọn bàbá sọ fẹ́ kí n fò ní. Ngbà wọn ta orin débi ọ̀rọ̀ Ṣéwù Ibrahim Inyas. Kò sí Inyas yá yìí. Ìwọ́n dún. Bàbá wá sí láì kẹ́tọ̀ bàbá. Bàbá. Mo ní bisawli wa hajji. Bisawli wa hajji. Láwọn àti kífẹ́ ni wọ́n sáré kù. Bifadlin karimin yawma tubla al-haqa'iq. Usalli mutifala أذكر الله تاليا وما تم شيء إن تبصر زائق عليك صلاة الله ثم سلامه فبلام جد Tẹ̀rí kí bàbá ṣe dédé àbí wọn ṣe dédé. Dédé tí bàbá ní dédé tán múlẹ̀ tara Ànábì náà bàbá tó lò lónìí àbí wọn. Ọlọ́run wọlé àti tóbi ọlọ́run mọ́ pa bàbá yìí lọ́wọ́ wá ní sàn. Àwòláyà sọ ní wọ́n sẹ́lẹ̀ ń dà ìmọ̀ ní abàdà. Aláhàbí bí kàfáì ilẹ̀ fẹ́lẹ̀ kí kó ìdí yẹ. Aláhàbí bí kàfáì ilẹ̀ fẹ́lẹ̀ kí kó ìdí yẹ. Wàláyì méjì náà la fẹ́ wí àbí mẹ́ta. Bí yẹn bá wá wí dáadáa, gbogbo tó bàjẹ́ nínú ayé rẹ̀ yóò di tuntun sí nísìn. Mọ̀láyà sọ ní wọ́n.
وسلم دائما أبدا على حبيبي